Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkó ti fi ọwọ́ sí òfin ẹjọ́ ikú fún àwọn tó bá jínigbé ní ìpínlẹ̀ náà. Ilé ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Èkó ti gbé àbádòfin kan kalẹ̀ tí yóò fìyà jẹ ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ìwà ìjínigbé tàbí lílẹ̀dí àpò pọ̀ láti jí ènìyàn gbé ní ìpínlẹ̀ Èkó. Ìwé àbádòfin ọ̀hún ṣàlàyé wípé ikọ̀ ajínigbé tí ẹni tí wọ́n jí gbé bá kú sí àkàtà wọn nígbà tí ọwọ́ pálábá wọn ségi yóò gba ìdájọ́ ikú, nígbà tí ikọ̀ ajínigbé ẹni tí wọ́n jí gbé tí kò bá kú sí àkàtà wọn yóò gba ìdájọ́ ẹ̀wọ̀n ẹgbére. Ìpinnu yìí wáyé lẹ́yìn ìjábọ̀ ìpàdé ìgbìmọ̀ tẹ́kótó ilé lórí ọ̀rọ̀ ìdájọ́, ìjà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn àti àjọ elétò ìdìbò ìpínlẹ̀ Èkó tí aṣòfin Adéfúnmiláyọ̀ Tẹ́júoṣó jẹ́ alága ìgbìmọ̀ tẹ́kótó ọ̀hún. Ó sọ wípé ìwé òfin fẹ́ rí dájú wípé ìwà ìjínigbé di òpin pàápàá ní ìpínlẹ̀ Èkó lẹ́yìn kíkà rẹ̀ fún ìgbà kẹta fún ilé, nígbà tí agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin Right Honourable Mudashiru Obasa ka àbá ọ̀hún. Right Honourable Mudashiru Obasa ka ìwé àbá ọ̀hún alábá ogún lẹ́yọ kọ̀ọ̀kan fún bíbu ọwọ́ lù lẹ́yìn tí olúkúlùkù ọmọlẹ́gbìmọ̀ aṣòfin ti gbọ́ ìbu ọwọ́ lù ọ̀hún. Níbẹ̀ ni agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin Right Honourable Mudashiru Obasa ti ké sí adelé akọ̀wé ilé ìgbìmọ̀ ọ̀hún ọ̀gbẹ́ni Afeez Sanni láti taari ẹ̀dà ìwé ọ̀hún sí gómìnà Ambode fún bíbu ọwọ́ lù sísọ di òfin tí ó múlẹ̀ ní ìpínlẹ̀ Èkó. Ẹ̀wẹ̀, ìwé òfin ọ̀hún tún ṣàlàyé síwájú pé ẹnikẹ́ni tí ó bá jí ènìyàn gbé, fi ènìyàn pamọ́ tàbí tọ́jú ènìyàn sí àhámọ́ tàbí lo ọgbọ́n àyínnìke láti jí ènìyàn gbé tó wá ń béèrè fún sísan owó ìtúsílẹ̀, irú tọ̀hún bẹ́ẹ̀ yóò gba ìdájọ́ ikú, nígbà tí òfin ọ̀hún tún là kalẹ̀ wípé ẹnikẹ́ni tó bá ń gbìyànjú láti jí ènìyàn gbé yóò gba ìdájọ́ ẹ̀wọ̀n egbére. Bákan náà ni ìwé òfin ọ̀hún tún là kalẹ̀ wípé ẹnikẹ́ni tó bá wá jẹ́rìí èké láti tú ẹni tí wọ́n mú sílẹ̀ wípé ó jí ènìyàn gbé kalẹ̀, irú onítọ̀hún bẹ́ẹ̀ yóò lọ sí ẹ̀wọ̀n ọdún 7. Ẹ̀wẹ̀, aṣòfin ọ̀hún tún fọwọ́ sí ẹ̀wọ̀n ọdún 25 fún ẹnikẹ́ni tó bá ń dúnkòokò mọ́ ènìyàn lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀, àtẹ̀jíṣẹ́ tàbí ohunkóhun tí ò bá máa lò láti sọ wípé òun yóò jí ènìyàn gbé, irú ẹni bẹ́ẹ̀ yóò lọ fún ẹ̀wọ̀n ọdún 25. Òfin ọ̀hún tún tẹ̀síwájú wípé ẹnikẹ́ni tó bá mọ̀ọ́mọ̀ fi àyè gba àwọn oníṣẹ́ láabi ọ̀hún ní ilé rẹ̀, ilé àkọ́kùn tàbí ibi tó jẹ́ kọ́lọ́fín láti lè ṣe iṣẹ́ láabi wọn láti lè máa ti jí ènìyàn gbé, irú ẹni bẹ́ẹ̀ yóò lọ sí ẹ̀wọ̀n ọdún 14 láì fi àyè gba owó ìtanràn rárá. Bákan náà ni ilé ìgbìmọ̀ ọ̀hún tún ṣe àgbéyẹ̀wò ìgbìmọ̀ tẹ́kótó lé lórí ọ̀rọ̀ eré ìdárayá àti ọ̀dọ́ láti fi àyè sílẹ̀ lórí dídá ìgbìmọ̀ eré ìdárayá ìpínlẹ̀ Èkó sílẹ̀, ìyẹn Lagos State Sport Commission, fún ìdí kan àti òmíràn. Elijah Adégòkè ló ti ń jábọ̀ ìròyìn fún tẹlifíṣàn Orísun.